الحديث الثاني والعشرون حديث لك جللوغو عن أبي عبد الله لا تيود بابا عبد الله جابر بن عبد الله أوناني جابر أما عبد الله الأنصاري توسي جاء أنصاري رضي الله عنهما كي الله وباكو ينسي ومجيجي أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم dájúdájú arákùnrin kan bí òjíṣẹ́ Ọlọ́run ọba léèrè kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá a. Fakọ́l ó wá sọ báyìí wípé ara'ayta idha sallaytul maktubat ṣé o rí nígbà tí mo bá kí àwọn ìrun wákàtí márùn-ún wa sumtu Ramadan tí mo sì gba àwẹ̀ Ramadan wa ahlaltul halal tí mo sì ṣe àwọn ohun ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ wa haramtul haram tí mo sì ṣe àwọn ohun èèwọ̀ léèwọ̀ walam azid ala dhalika shay'a tí ìwá sí àlékún kankan lórí àwọn eléyìí adkhulul janna ìjẹ́ ní màá wà lùjánà qala na'am ó sọ wípé bẹ́ẹ̀ ni rawahu Muslim Imam Muslim ló gbà wá wa ma'na haramtul haram ìtumọ̀ kí n ṣe àwọn ohun èèwọ̀ léèwọ̀ ijtanabtuhu òun náà ni kí n jìnà sí wa ma'na ahlaltul halal ìtumọ̀ kí n ṣe àwọn ohun ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ fa'altuhu mu'taqidan hilla òun náà ni kí n máa ṣe àwọn ohun ẹ̀tọ́